Ẹ̀kalẹ́ àkùṣẹ́ látòrọ̀ Dùmàrè yóò dé gbìyànjú ọ̀làdé ìrìnàṣẹ́dé dọ́sítọ̀yìn láti lè ṣe NT Ìjẹ̀bú-Òde Ayọ̀mídé Ògúnkànbírúkọ ní òyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe akitiyan àti ìgbésẹ̀ láti ṣe àyípadà bí wọ́n ṣe ń san owó láàrin orílẹ̀-èdè padà sí ọ̀nà ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí apá kan nínú ètò ìṣúná àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ẹgbẹ́ ìmọ̀ ẹ̀rọ G24 tó wáyé ní ìlú Àbújá, gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Ọláyẹmí Kádòsò sọ pé ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀ Nàìjíríà ní èrò àti àfojúsùn láti pa bílíọ̀nù kan dọ́là lóṣooṣù wọlé gẹ́gẹ́ bí owó tí wọ́n mọ̀ san sí àpò ìjọba. Àjọ ìjọba àpapọ̀ tó rí sí ìdojúkọ ìwà ìbàjẹ́ àti gbogbo ẹ̀sùn tó rọ̀ mọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti fi kélé òfin gbé gómìnà tẹ́lẹ̀rí fún ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai. Àjọ náà fi kélé òfin gbé El-Rufai ní ìrọ̀lẹ́ ọjọ́rú ọjọ́ 18 oṣù kejì ọdún 2026 lẹ́yìn ìgbà tí àjọ tó ń gbógun ti owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC dá sílẹ̀ kí àjọ EFCC lè ṣe ìwádìí síwájú sí i. El-Rufai ló ti wà ní ọ̀dọ̀ àjọ tó rí sí ìdojúkọ ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn tó rọ̀ mọ́ ICPC báyìí látàrí ìwádìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ nígbà tó fi jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna. Àwọn tó gbé ogun ti ìwà ìbàjẹ́ àti ìṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC ti kọ́kọ́ fi kélé òfin gbé El-Rufai ní ọjọ́ Ajé pẹ̀lú ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí ìrètí sì wà pé yóò farahàn ní ilé ẹjọ́ tí àjọ ìjọba àpapọ̀ tó ń dojúkọ ìgbé ogun ti ìwà ìbàjẹ́ àti ẹ̀sùn tó rọ̀ mọ́ ICPC bá parí ìwádìí. Pẹ̀lú ìparí ṣíṣe àfihàn àti àtẹ̀jáde orúkọ àwọn olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, alákòóso àjọ olómìnira ètò ìdìbò lábẹ́lé Mutiu Agbókè sọ pé àjọ náà dojúkọ kíkọ́ àwọn aráàlú ní ẹ̀kọ́ ìdìbò, ṣíṣe ìtẹ̀síwájú ìforúkọsílẹ̀ àwọn olùdìbò àti ìgbésẹ̀ pàtàkì míì ṣáájú ètò ìdìbò gómìnà tí yóò wáyé ní ọjọ́ 9 oṣù kẹjọ. Alákòóso sọ̀yẹ ní ọ́fíìsì rẹ̀ tó wà ní olú ìlú ìpínlẹ̀ náà ní Òṣogbo. Àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ti rọ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú òótọ́ inú àti ìwà ọmọlúàbí nínú iṣẹ́ wọn fún ìdàgbàsókè àwùjọ. Olùdarí gbogbo tẹ́lẹ̀rí fún ibùdó tí wọ́n ti ń kọ́ nípa ipò àwọn adarí ní iléeṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní Tọ́pò Badagry, ọ̀jọ̀gbọ́n Adélé Jùnádù ló pe ìpè yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́dún ti ọdún 2026. Àjọ tó rí sí àṣeyọrí àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé ṣíṣiṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn yóò ṣe àtúnṣe rere sí àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìfẹ́olúwa Aṣọ́lú jábọ̀ ìròyìn àmọ́ mẹ́kọ̀ọ́ ìròyìn náà wà nínú ìròyìn wa tó ń bọ̀. Wọ́n ti ṣe ìgbéléwọ̀n ipa tí ìwé litiréṣọ̀ kó nípa ìdàgbàsókè èdè àti ìwà ọmọlúàbí láàrin ọ̀dọ́ akẹ́kọ̀ọ́. Ibùdó tí wọ́n ti ń ṣiṣẹ́ ìgbéléwọ̀n níbi àpérò tí wọ́n ṣe pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti yànnàná ipa tí èdè àti ìwà ọmọlúàbí nínú àwọn ìwé kíkà litiréṣọ̀ kó káàkiri àwọn iléèwé ní ìpínlẹ̀ Ògùn. Blessing Adéoyè wà ní gbọ̀ngàn ìpàdé ẹ̀ka ìwádìí àti ìbáṣepọ̀ pẹ̀lú àwùjọ ti ilé ẹ̀kọ́ fásitì ìjọba àpapọ̀ tí a sorúkọ Táí Sólárìn ní Ìjẹ̀bú-Òde, ó sì jábọ̀ ìròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Nígbà tí wọ́n ṣàfihàn àbọ̀ ìwádìí fún àwọn alẹ́nulọ́rọ̀, olùdásílẹ̀ àti àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìwádìí, ọ̀jọ̀gbọ́n Bámidélé Ṣúpẹ̀sán sọ pé wọ́n ṣe ìwádìí náà pẹ̀lú ìtẹ́lọ́rùn láti ṣàyẹ̀wò bó ṣe yẹ kí àwọn èdè àti àwọn ìwé tí wọ́n ń lò fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìyàrá ìkẹ́kọ̀ọ́. Ọ̀jọ̀gbọ́n Ṣúpẹ̀sán tún ṣàlàyé pé ìwádìí náà tún ṣe àyẹ̀wò sí ìbáṣepọ̀ pẹ̀lú àṣà àti ìṣe àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ìwà rere, tó sì tún tọ́ka sí àwọn ibi tí àtúnṣe wà. Kó tó di pé ìwé jáde, kí làwọn ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé láti ṣe àyẹ̀wò ohun tí wọ́n nílò láti fi sínú ìwé. Tí ìjọba bá gbé ìgbésẹ̀ yìí, wọn ò ní gbé ìwé tí ò tọ́ síta fáwọn ọmọ láti kà. Ṣùgbọ́n láti lè gba ìjọba níyànjú láti ṣe báyìí, a nílò láti wo kí ni àwọn ìwé tó ń lò lọ́wọ́, ṣé ó ní ohun àìtọ́ nínú láti tọ̀ mọ́lẹ̀ sí. A dẹ̀ fi yẹn gbà wọ́n níyànjú pé ìgbésẹ̀ báyìí ló yẹ kẹ́ gbé. Àwọn olùkópa tún fi ìwòye wọn hàn lórí àwọn ìwádìí tí wọ́n ṣe. Wọ́n ṣàlàyé àwọn ojúṣe pàtàkì tí olùkọ́ àti òbí ní láti ṣe láti tọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórí ìwà kíka ìwé, yóò fi agbára kún ìwà rere wọn àti láti rí dájú pé àwọn ohun ẹ̀kọ́ ìtàn àti ìmọ̀ ìbílẹ̀ ní nínú ìdàgbàsókè ẹ̀kọ́ wọn. Ṣùgbọ́n àwa táwa níbí àwa nítorí àwọn ọmọ, nítorí pé nǹkan tí wọ́n ń sọ yìí ó jẹ mọ́ àwọn ọmọ kéékèèké, pàápàá jùlọ àwọn tó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. A dẹ̀ ń wò wípé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn òun ní ìpìlẹ̀. Tá a bá lè ṣe nǹkan tó yẹ fún àwọn ọmọ wọ̀nyẹn láti pilẹ̀, ó máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe ètò ẹ̀kọ́ wọn nígbà tí wọ́n bá dé ibi gíga. Ìjọba nìkan ò lè ṣe gbogbo kinní. Ìjọba ń gbìyànjú ní tòótọ́, but ẹ mọye iléèwé tó wà in each local government
in the whole of Ogun State. So kí àwọn òbí wa náà kàn jọ kí wọ́n ran ìjọba lọ́wọ́, kí wọ́n gbárùkù tìjọba láti máa ra ìwé fún àwọn ọmọ wa. Tá a bá fẹ́ kí ìwé ẹ̀kọ́ ó lọ dáadáa, kí ọmọ kó kẹ́kọ̀ọ́, kí tíṣà náà ẹ̀kọ́ tó kọ́ kọ́mọ rí kọ́. So a gbọ́dọ̀ ní ìwé. Sọ́mọ ò bá ní ìwé, ó kàn wá sí school kò ṣe kankan. It's like ẹsẹ̀ pé a lọ sóko, àmọ́ dáadáa ni àmọ́ kọ́, kí lọ́mọ ẹ fẹ́ ṣe fi ṣẹ́mẹ̀. Bákan náà ni àwọn alẹ́nulọ́rọ̀ ṣàtẹnumọ́ ìdí pàtàkì tó fi yẹ kí ìgbélárugẹ bá àṣà ìwé kíkà láàrin àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà tí wọ́n pàrọwà sí àwọn òbí láti pèsè ìwé tó péye fún àwọn ọmọ wọn nítorí pé èyí ló ṣe pàtàkì fún ẹ̀kọ́ ìwé kíkà àti ríró àwọn òǹkàwé lágbára. Láti lè ṣe NT Ìjẹ̀bú-Òde, Ayọ̀mídé. Ìròyìn wa fún ti àṣà lónìí kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kò burú kò ní òyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o. ẹbí mi kọ́ pé mo lówó no be my power say I buy house o ẹ̀jẹ̀ rẹ̀ sí mi ẹbí mi kọ́ pé mo lọ́lá o Olúwa ló fún mi lọ́mọ o ẹ̀jẹ̀ rẹ̀ sí mi àyè yóò bá dé bless me o make you no dey hate me I no get your time o ìyá bá ń dá níwájú ẹlẹ́gàn na baba God dey bless me o make you no dey hate me I no get your time o ìyá bá ń dá níwájú ẹlẹ́gàn o na 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 ó ga jù ayé lọ o ẹ ò lè rí mi mú ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi ẹ̀yẹ́ ń ṣe tèmi à higher than the world don't go get me o ẹ̀yin kọ́ lẹ̀ lẹ́dàá mi ẹ̀jẹ̀ ń ṣe tèmi à make I live my life instead make you dey pray you dey carry my gifts around o ẹ̀jẹ̀ ń sí mi instead make you dey work yo you dey carry my matter around o ẹ̀jẹ̀ ń sí mi na Jehovah dey bless me o make you no dey hate me o I no get your time o ìjọba ń dá níwájú ẹlẹ́gàn Olúwa dey bless me o make you no dey hate me o I no get your time o ìjọba ń dá níwájú ẹlẹ́gàn o na 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 ó ga jù ayé lọ o ẹ ò lè rí mi mú ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi ẹ̀yẹ́ ń ṣe tèmi à higher than the world don't go get me o ẹ̀yin kọ́ lẹ̀ lẹ́dàá mi ẹ̀jẹ̀ ń ṣe tèmi à make I live my life. Sáfù àyè pọ̀ jù ẹ ò lè rí àṣírí ìwà tẹ̀mọ́jú kòkó mọ́ ẹ ò lè rí ó ga jù. ó na 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 ó ga jù ayé lọ o ẹ ò lè rí mi mú ẹ̀yin kọ́ lọ lọ́rùn mi ẹ̀jẹ̀ ń ṣe tèmi à my blessing dey vex me o lójó fún Chineke ìwọ kọ́ ló dá mi o jẹ́ ń ṣe tèmi o make I live my life ẹ ò lè rí mi mú mo ti bẹ́ ẹlẹ́dẹ̀. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹn wò ìdí ọ̀rọ̀ nìyẹn.